kéré o, a mà tún ti dé o. Àwa amúgbòròdùn ni. Àwa ti ń rán gbogbo ọmọ Yorùbá létí nípa ohun tó jọmọ́ àṣà, ìṣe àti literature Yorùbá ni. Àwa ikọ̀ Yorùbá Lákọ̀tun. Tí mo bá ti wí pé Yorùbá Lákọ̀tun, ẹ ó máa jẹ́ mi pé àfihàn àwọn àgbà ọ̀jẹ̀. Ta ni àgbà ọ̀jẹ̀ tí a fẹ́ fi ètò tó ń bọ̀ yìí sọrí? Àwọn náà ni Ògbónágbìngbì tí játọ́ lẹ́nu ògbín, alàgbà Túndé Kèlání. Ètò yìí wà láti mọ rírì wọn bí wọ́n ṣe ń sọ ojúlówó literature Yorùbá sí sinimá fún ìgbádùn gbogbo mùtúmùwà. A ó tẹ́ pẹpẹ ètò ní ọjọ́ 3 oṣù kẹfà ọdún yìí ní gbàgede Ethnic Heritage Center, ojúlé 16, òpópónà Raymond Njoku ní agbègbè Ìkòyí. A ò kúkú yí padà, aago 4 ìrọ̀lẹ́ wa náà ni. Ẹ má gbàgbé o, Ethnic Heritage Center ni yóò ti wáyé ní ọjọ́ 3 oṣù kẹfà ọdún yìí ni. A ó máa retí yín o. Olùkéde Olútáyọ̀ Rántí Ọlá, atọ́kùn Yorùbá Lákọ̀tun. Ire o.